lórí ètò lẹ́nìí ọ̀rọ̀ tá fẹ́ sọ ó kọjá òye mi nítorí pé káláyé tó dáyé òun ni mo ti gbọ́ adébáláyé ni yorùbá náà tún fi pòwe wọ́n ní pé ọmọ kì í kú lọ́wọ́ oníkọlà bẹ́ẹ̀ ni ṣé kan tó bí mi kọ́lọ́ ti ń kọlà ni ìlà ojú nìkan kọ́ là ń sọ o wọ́n ṣe máa ń dábẹ́ fáwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n lẹ́nìí ààyè tí ọmọkùnrin wò tààrà tóbìnrin ní afẹ́yẹ̀wò ó yà yín lẹ́nu pé wọ́n ṣì ń dábẹ́ fún ọmọbìnrin òun la fẹ́ yẹ̀wò èmi kọ́ ni mo máa sọ̀rọ̀ mo ní àlejò nílé àlejò mi ò dẹ̀ kí n ṣèyàn lásán bẹ́ẹ̀ ni dókítà ni wọ́n dókítà tó jẹ́ pé wọ́n yanrantí nídìí iṣẹ́ yìí àwọn náà ni òye ọ̀rọ̀ yìí yé torí pé wọ́n ń dábẹ́ fọkùnrin wọ́n ń dá fún ọmọbìnrin wọ́n ń dá fún ọmọkùnrin náà àwọn náà ni ọ̀rọ̀ yìí yé tààrà tó jẹ́ pé wọ́n tún wá là wá lọ́yẹ̀ wọ́n ṣàlàyé fún wa gbogbo wa gan nǹkan tí a ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa yé wa ṣùgbọ́n ẹ jẹ́ kí n fojú àlejò mi wọn torí pé orúkọ wọn ni Dr. Ayọ̀délé dáàdì wa ẹ káàbọ̀ sá. ẹ kú ìjókòó ẹ kú ilé. ẹ káàbọ̀ sórí ètò wa mo ti sọ pé Dr. Ayọ̀délé lẹ̀ ń jẹ́ ẹ túbọ̀ bá mi ẹ jẹ́ kán gbọ́ látẹnu yín pé orúkọ yín rèé o. orúkọ mi Dr. Adémọ́lá Adrian Ayọ̀délé. àpètàn ni wọ́n fi pèsè rí pé èmi ò lè pé báwọn ti ṣe pé wọ́n ti pe orúkọ wọn tán fúnra wọn. sá female circumcision tàbá máa sọ ní Yorùbá a ní pé bí wọ́n ṣe ń dábẹ́ fún ọmọbìnrin ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè yìí pé ṣé wọ́n ṣì ń dábẹ́ fún ọmọbìnrin ṣá. wọ́n ṣì ń dá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló yẹ ká ìdí nìyẹn tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé àṣẹ lé wípé kí wọ́n má dábẹ́ fún ọmọbìnrin ní Nàìjíríà mọ́. ṣùgbọ́n síbẹ̀ náà àwọn èèyàn ṣì ń dá. àwọn kan ṣì ń dá ìtumọ̀ yẹn ni wípé ó ti di ó lòdì sófin nísinsìnyí. sí òfin ilẹ̀ Nàìjíríà láti máa ṣe bó ṣe jẹ́ pé wọ́n ṣì ń dá yẹn ṣùgbọ́n ìjọba ti sọ pé àwọn ò fẹ́ mọ́ ṣé ká wá pè é ní ìṣe àti àṣà tí ìjọba kò fọwọ́ sí ni àbí kí ni nǹkan tẹ̀yin rí sísá. ẹ rí wípé ìjọba wa wọ́n fẹ́ gbé àṣà àti ìṣe wa sókè lárugẹ ṣùgbọ́n ìwádìí àti ìmọ̀ tí ó jẹ́ ìjìnlẹ̀ ó ti fi hàn wípé àwọn àṣà àti ìṣe kan wà tí kò ní àǹfààní ìdí tá a dẹ̀ fi ń ṣe tẹ́lẹ̀ ni pé a rò pé bá a ṣe ń ṣe nílùú wa o ìṣèlú ni ìdálù báyìí ló ṣe ká ṣe báyìí ni wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n nísinsìnyí a ti rí wípé pẹ̀lú ìmọ̀ tí a ní pẹ̀lú ìwádìí tí a ti ṣe àwọn ewu wà níbẹ̀. ewu wà níbẹ̀. bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní àǹfààní kankan tí ó ń ṣe fún wa. ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọbìnrin àti ẹ̀tọ́ ọmọdé ni wọ́n ń dìde ni wọ́n ń jà ni wọ́n ń kígbe káàkiri àgbáyé kì í ṣe Nàìjíríà nìkan o wípé ìdábẹ́ yìí o kí ìjọba gbèsè lọ. àdàfún yín dókítà wa ṣé ẹ mú ẹnu lé pé kò ní àǹfààní kan pàtó tó ń ṣe ewu wo lẹ́yìn wá rí tí ó rọ̀ mọ́ pé ká máa dábẹ́ fún ọmọbìnrin. àwọn ewu tí a rí nídìí à ń dábẹ́ fún ọmọ tàbí gígé ojú ara ọmọbìnrin ó ní wípé káàkiri àgbáyé oríṣiríṣi ẹ̀ ló wà ìmíì wọn á ra gé kékeré ìmíì wọn á gé àfẹ̀ ìmíì wọn á gé tán wọn á tún wọn á rán padà bí ìgbà téèyàn rán aṣọ ó dìgbà tọmọ yẹn bá délé ọkọ kan tó tún lọ là á. irú àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ewu tó wà níbẹ̀ ni pé ìdọ̀tí lè gbabẹ̀ wọlé. tẹ bá rántí pé láyé àtijọ́ HIV hepatitis B gbogbo yẹn ò common nísinsìnyí oríṣiríṣi àìsàn ni ó lè gba inú ọ̀bẹ kan bọ́ sínú látara ẹnìkan bọ́ sára ìkejì bó tilẹ̀ jẹ́ wípé ẹlòmíì lè sọ wípé wọ́n máa sterilize wọ́n máa pa kòkòrò ibẹ̀ irú àwọn kẹ́míkà wo iná wo la ní láti pa wọ́n àbí ìgbà tí ò sí NEPA tí ò sí gbogbo àwọn èlò tá máa lò so ìtumọ̀ èyí ni wípé oríṣiríṣi ìkòkòrò lọmọ náà lè gbàbẹ̀ rẹ̀ ló lè kó. ẹ jẹ́ ká tún béèrè pé irú pé à ń dábẹ́ fọmọ yìí ǹjẹ́ ewu wà nídìí pé bóyá tó bá fẹ́ lóyún àbí tó bá di ẹni tí ó ń lọ ilé ọkọ àbí. ara ewu tí a ṣe sọ yìí tá a bá yọ ti kòkòrò kúrò irú àwọn tí wọ́n dábẹ́ fún pàápàá àwọn tí wọ́n gé jìnnà àbí tí wọ́n tiẹ̀ tún fi nǹkan dí ibẹ̀. wọ́n tún fi nǹkan láwọn oríṣiríṣi tí wọ́n ṣe
now àwọn eléyìí ó lè di ìgbà tó ní ẹ bá délé ọkọ kó má tètè rí oyún. Ìgbà tó bá fẹ́ máa rọbí àti bímọ ìmíì á ṣòro. Àdì wàhálà. Ẹlòmíràn nu wọn níbi tán bá ti ń gé wọn àìpápá wọn tó máa ń gé fẹ̀ wọ́n lè gé títí kó dé ibi àpò ìtọ̀ ọmọdé á wá di pé kítọ̀ máa gba